ṣùgbọ́n nígbà tó máa get back sí mi ó ti wà ní ICU tá a mọ̀ pé kò lè ṣe kí ni kò lè yé torí pé percent tó wà is like bóyá 83 òun ni percent tó ṣe kí ni tó wà bí 81 so a kàn ń retí pé wẹ́ kò sí ní tọ́lọ́run ò lè ṣe ọlọ́run lè dóòlà ẹ̀mí ẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n sábà ń irú ẹ̀ bí 1% nínú 100 ni tó bá dẹ̀ gbé wọn kúrò ní outside country ìyẹn náà country tá a wà ní Nàìjíríà ṣe rí àìsàn tó pàǹtí ajẹ́rà liver òun náà ni àìsàn tó fẹ́ burú jù nínú gbogbo àìsàn tó yára pààyàn torí pé tí liver ń control is more than 500 essential function in the body òun ni liver ń control lu ara òun ló fi já sí pé gbogbo ẹni tó bá ní liver problem bóyá fatty liver bóyá liver disease àfi kó tètè mójútó torí bí liver yìí bá ti yọnu kidney máa yọnu heart máa yọnu yes ìyẹn ló fi já sí pé in tó pàǹtí ajára in tó lágbára ni but ibi tí mò ń lọ nìyí ó ṣeé ṣe àbí pé ó dá mi lójú pé àǹtí yẹn ò mọ̀ pé òun ní àìsàn liver tẹ́lẹ̀ ọ̀ǹtìgbà tó lóyún ló tó mọ̀ pé òun ní àìsàn liver ló fi dá ká máa ṣe medical check up ní gbogbo ìgbà ẹ jẹ́ ká máa ṣe medical check up torí ká pàǹtí ajára bá ti mọ̀ pé òun ní àìsàn liver ni kò bá ti mójútó along the line kó tó lóyún ṣùgbọ́n ìgbà tó lóyún ló discover pé òun ní liver problem àti iye irú nǹkan báyẹn ọwọ́ Ọlọ́run ló ṣe kí ni ọwọ́ Ọlọ́run ló wà so best place tó yẹ kó gbé lọ náà níbi tí wọ́n ti gbé lọ yẹn wọ́n ti gbà tó máa padà get back shower àti mọ̀ pé kò lè yé apps ò lè ṣiṣẹ́ kankan bẹ̀ torí medical náà ò ní kankan tó lè ṣe bẹ̀ torí pé ó ti wà ní ICU wọn àdẹ gbọ́dọ̀ yọ stíjì yẹn náà tó bá ti yọ stíjì kò lè lè 10 minutes láti ṣe kí ni tá fi kú so mo kàn láti jáde sílé ìkẹ́lẹ́ mọ̀ fáwọn ẹbí wọn get back sí ní àjọ sọ̀rọ̀ dáadáa tí a ti mọ̀ pé kò ní ṣe kí ni kò lè yé. òṣèré àtàwọn ẹlẹ́yinjú àánú sì ṣe bẹ́ẹ̀ àwọn tó súnmọ́ àǹtí ajára tó ṣe ọjọ́ ìbí ọdún 28 nínú oṣù keje ọdún tó kọjá yìí sọ pé àrùn ẹ̀dọ̀ ló ń yọ ọ́ lẹ́nu ìyẹn liver disease oyún tó nísìkò ohun tó ṣàkóbá fún un máṣíìnì tí wọ́n fi máa ń mí tí wọ́n ń pè ní oxygen ni wọ́n gbé sí i lẹ́nu tó fi ń mí ṣùgbọ́n ṣe ni láàánú pé ọmọbìnrin náà kú pẹ̀lú oyún tó wà nínú rẹ̀ èyí làwọn kan fi ń sọ pé ta ló fóṣèré náà lóyún tí wọ́n sì mọ ipò tó wà ṣùgbọ́n tí ọ̀pọ̀ èèyàn kò mọ̀ ni pé oyún tí àǹtí ajára ní yìí kọ́ ni àkọ́kọ́ irú ẹ̀ tó máa ní ó ti kọ́kọ́ lóyún kan ńgbà tó wà nílé ìwé lọ́dún díẹ̀ sẹ́yìn gẹ́gẹ́ bí òun pàápàá ṣe fẹnu ara rẹ̀ sọ lásìkò tí òṣèré ẹgbẹ́ ẹ̀ kan ń fọ̀rọ̀ wá lẹ́nu wò tó sì fi oyún náà bímọ àǹtí ajára lòun ti bímọ rí bó tilẹ̀ jẹ́ pé ọmọ náà padà kú ó ní kì í ṣe pé ọkùnrin kan gbé òun sílé gẹ́gẹ́ bí ìyàwó ńgbà náà wọ́n fipá bóun sùn ni tó sì wá padà du oyún tóun fi bímọ ṣùgbọ́n ọmọ náà kú àlàyé tó ṣe ń gbà náà ni pé ọ̀rẹ́ lòun àtẹni tó fipá bóun lò pọ̀ náà ó lọ́rẹ̀ẹ́ àbúrò ọkọ àǹtí òun ni àwọn sì wá sún mára àwọn dáadáa òní tóun bá lọ sọ́dọ̀ àǹtí òun ó máa ń wá bóun ṣeré àtàwọn míì náà òṣèré yìí lòun tiẹ̀ mọ̀ póun ti lóyún ńgbà náà àfi ńgbà tóun bẹ̀rẹ̀ sí ṣàárẹ̀ tí àárẹ̀ náà sì pọ̀ gan-an èyí ló mú kí àwọn aláṣẹ iléèwé tó lọ ńgbà náà ìyẹn Yewa College tó wà ní Ìlàró nípínlẹ̀ Ògùn sọ pé kóun sì lọ sinmi ńlé díẹ̀ náà ó ní àsìkò náà ni wọ́n gbóun lọ sọsibítù tí wọ́n sì fìdí rẹ̀ múlẹ̀ pé oyún oṣù 6 ti wà ní òun olóògbé náà ní àwọn ẹ̀gbọ́n pẹ̀lú màmá òun ò gbàgbọ́ rárá ó fi kún un pé nígbà tí wọ́n lọ bá ẹbí ọmọkùnrin tó fipá bóun sùn náà wọ́n láwọn ò lè gbọ́mọ yìí wọ́n yarí kanlẹ̀ ni ṣùgbọ́n àwọn òbí òun tọ́jú òun ó nígbà tóun bí ọmọ náà tán sí ọsibítù kan tí wọ́n ń pè ní Oore Ọ̀fẹ́ nílùú Ìlàró ara ọmọ tuntun náà kò yá èyí tó mú kí wọ́n gbé e lọ sí Federal Medical. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lápapọ̀ tẹ̀ ń wò wá tẹ̀ ń gbọ́ wa níbi gbogbo káàkiri àgbáńlá ayé tẹ̀rí ọ̀rọ̀ nípa Ajára Lásìsì Mọ́rẹ́níkẹ́jì yìí ó jẹ́ ohun tó gbọmọ tútù sọ́kàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ òṣèré orí ìtàgé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ content creator àti gbogbo ẹbí lápapọ̀ torí wọ́n ní ìbànújẹ́ ńlá gbáà ní kí májèsí ó tún jú òbí ọ̀run ńlá kejì láṣẹ bá mi Èdùmàrè àwọn ọmọ wọn ò ní fi wálẹ̀ sáyé lọ. ṣùgbọ́n ọ̀rọ̀ tí mò ń gbọ́ àti àwọn fídíò tí mò ń rí lóríṣiríṣi òun ló jẹ́ kémi náà kí n fẹ́ sọ nǹkan tí mo fẹ́ sọ yìí tí a rí ẹ jẹ́ ká kọ́ gbà mí pé ikú tí Elédùmarè ọba mi ránṣẹ́ òun ló ṣiṣẹ́ rẹ̀ lára Ajára
lábẹ́ bó ti lóun kò rí àìsàn lẹ̀dá lè rí wò ààrẹ tó lọ́jọ́ ṣe o oyún tó níhun ló kó bá àìsàn ẹ̀dọ̀ ìgbà kan àwọn kan tọ́pọ̀lọpọ̀ èèyàn ń sọ káàkiri kódà àwọn kan sọ débi wípé ṣé ajára àwọn ló máa lóyún èyí tẹ̀ ń tọ́jú ilé yẹn ti bẹ̀rù Elédùmarè àìmọye àwọn tí wọ́n wà nípò tájára wà àwọn tí wọ́n lóyún tí wọ́n sì ń bímọ tí wọ́n sì ń ṣe dáadáa ní ọkọ a ti máa wá ní oyún tájára ní ló kó bá ajára lóyún òun ló kó bẹ́ẹ̀ dọ̀ rẹ̀ rárá kò tiẹ̀ jọra wọn rárá táìsàn mi bá ń ṣe ajára ní ẹja mọ̀ táìsàn mi bá ń ṣe ajára ó lè jẹ́ àìsàn mi tó ń ṣe ajára ló kó bẹ́ẹ̀ dọ̀ rẹ̀ o kìí ṣe oyún tájára ní ló kó bẹ́ẹ̀ dọ̀ rẹ̀ rárá nǹkan á máa fi wọ́n gbà míì ó yá ẹni tó bá fọjára lóyún ẹlẹ́ẹ̀kejì yìí tó ti ràn mọ́ tó ṣekú pa yìí ṣé bóun náà wà láyé yìí ó wà lókè èèpẹ̀ yìí irú ẹ̀ nìyẹn ṣó fipá bá a lò ní àbí àwọn méjèèjì ọmọ sí pé jájọ súnmọ́ra wa kó sì doyún ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ní nǹkan aburú máa ń padà ṣẹlẹ̀ sí tí ọmọ ìpá wọn lọ́fọwọ́ ara wọn fa tó ṣẹlẹ̀ sáwọn tẹbí èèyàn kan ló padà fàájára lóyún ilé tó ní yìí ẹ̀yin náà sì mọ gbogbo làkàkà jára lórí ọ̀rọ̀ oyún tó ní yìí nǹkan tẹ́mi kọ́ mọ̀ ní wípé gbogbo ẹ̀dá tí bá ń gbénú òkùnkùn tapà sí ní òmọ́lẹ̀ lọ́jọ́ ọjọ́ kan Elédùmarè ọba mi yóò fẹ̀sìn irú ẹni bẹ́ẹ̀ lọ ẹni tó fún ajára lóyún ilé yìí tó ti ràn mọ́kú tó pa yìí tí bá ti pín ṣe ilẹ̀ nínú bá ti pa bá a lò tàbẹ́ni náà bá fún un lóyún lóòótọ́ tó fún un lóyún tó sì kọ̀ tí yóò gba oyún lọ́wọ́ rẹ̀ kẹ́ni náà kó máa gbélé ayé ìṣó kó fi jan bàbá ńlákú bàbá rẹ̀ tí wọ́n ò sí láyé mọ́ kì í ṣe pé onítọ̀hún yóò padà bá tiẹ̀ náà ń bẹ̀ ìyẹn tó bá ṣe yí pé kò bá gba oyún lọ́wọ́ ajára o onítọ̀hún yóò padà bá tiẹ̀ náà ń bẹ̀ ẹ wò gbogbo ẹ̀rọ olólùfẹ́ wa aburú kéré tóbi ò ní kàn wá àtẹ̀yìn ó ní gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ ṣé o bẹ́ẹ̀ tí ń tẹ́tí sí wa ní gbogbo ìgbà bẹ́ẹ̀ tí wà ń fọ́nrán fídíò tá à ń ṣe ní gbogbo ìgbà àgbà náà ní kàn wá láéláé láti ọba mi Èdùmàrè ẹ ṣeun ẹ bá subscribe síbẹ̀ ẹ kọ́mẹ́ǹtì ẹ láìkì ẹ bá pín káàkiri ayélujára ẹ ṣeun o ẹ ṣeun o ẹ ṣeun o.